Hello, ẹ̀yin èèyàn mi. A kú ọ̀sẹ̀ yìí o, a kú ìsinmi ní ìsinmi ológo la ó ṣe títí ayérayé àmín. Ní ìta túnṣe ẹ̀gbọ́n sì ni pé níṣe ni Ashley lọ disgrace ara rẹ̀. Ó lọ sí ṣọ́ọ̀ṣì Naomi, wọ́n ló fẹ́ lọ láàárọ̀ ipò débẹ̀ pé ẹgba náà fi lé dànù. Àwọn security ní kó jáde. Wọn kò bá ti ẹ̀ wọlé torí wọ́n ti dà mọ̀. Wọ́n ní ìsìn pé ó ti di laughing stock. Wọ́n ní tó bá ti rí ní kíní pé wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. Wọ́n láwọn wá sí church ni wọ́n nígbà tó dé. Wọ́n ní òun àti Tóbi náà wá sí church. Tóbi kẹ̀. Wọ́n ní kò sáyè. Wọ́n ní kò sáyè pé àwọn security ti dá wọn mọ̀. Bó ṣe ń yọjú ni. Wọ́n ní by then pé olórí Naomi ti wà lórí pulpit. Pé wọ́n fẹ́ lọ disturb ẹ pé olórí Ashley ti dé. Àti kíni ó ti site wọ́n ti rí wọn lọ́ọ̀kan. Bẹ́ẹ̀ tí wọ́n ní kò sọ. Bẹ́ẹ̀ tí wọ́n ti fún gbogbo àwọn security, even members sef wọ́n ti dá wọn mọ̀. Pé wíwá church tó máa ń wá pé wọ́n máa ń scatter church, wọ́n dẹ̀ fẹ́ wá wàhálà, wọ́n fẹ́ jà. Wọ́n ní the way tán wá, wọ́n múra gorgeously kò tí wọ́n dàbí pé wọ́n jà. Wọ́n láwọn á ṣe service. Wọ́n láwọn security ní no way. Tẹ bá fẹ́ ṣe service, yìí báyìí kọ́ ni church. Ẹ lọ sí another church. Ẹ lọ worship lọ́hùn. Orí bíbà yìí tẹ̀ ń wá, ìjà lẹ wá ń jà, kì í ṣe worship lẹ wá ń worship. Wọ́n ní rárá o pé àwọn fẹ́ ṣe, wọ́n ní ṣé by force ni. Wọ́n ní before you know it, ẹni méjèèjì mẹ́ta gbogbo wọn ti jáde. Àwọn láwọn security ti tarí wọn síta. Àwọn èèyàn kan jáde, wọ́n wá ń wọ̀, wọ́n jáde, wọ́n wá ń wọ̀. Mí pé kábíyèsí àbí Naomi ti fún wọn ní instruction gbogbo àwọn security yẹn. Wọ́n ní kì í ṣe security pẹ́pẹ̀pẹ́, wọ́n ti ní powerful security, wọ́n ti kíni, wọ́n ní bàbá Adeleke, that is Governor Adeleke kó ti fún wọn ní àwọn powerful security. So àwọn kankan tó dá wọn mọ̀, àwọn níwọ̀n yẹn ò tí dá wọn mọ̀. Pẹ̀lú àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ dé yẹn, wọ́n ní wọ́n rush. Wọ́n ní tẹ bá rí irú disgrace tán fún Ashley kì í ṣe kékeré. Ìyẹn bẹ́ẹ̀ ni. Wọ́n ní olórí Tóbi. Wọ́n ní ìyẹn wá ṣe bí ikú bóyá kó lè jẹ ẹ̀kọ́ kọ́bọ̀ tán. Wọ́n ní ṣe ló wá ń ká múlọ́múlọ́ tó kàn ń wò. Bí ìgbàgbà tó ti ẹ̀ dé ẹnu ọ̀nà church pé gbogbo ògo wọn ti sùn, pé gbogbo agbára wọn ti sùn. Pé bẹ́ẹ̀ tí eléyìí Ashley olóògùn, òun ló ṣe bí pé ó fẹ́ dán agbára ò pé ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pé àwọn security, Ọlọ́run kápá wọn, ó kápá àwọn security, ó chase wọn out. Wọ́n ní bí gbogbo àwọn tó jáde, àwọn kan ní opportunity láti jáde ṣé mo pé tó bá wà ní church, ní lè máa sọ pé kí ẹ máa ta fẹ́lẹ́fẹ́lẹ́, ẹ gbọdọ̀ respect Ọlọ́run, ẹ calm. Bẹ́ẹ̀ tí àwọn tó lè jáde tí kíní yẹn ṣẹlẹ̀ lórí wọn. Because wọ́n ní Naomi ò lè stop nǹkan tó ń ṣe lórí pulpit. Because ó ti mọ̀ pé òun ti wà capable. Àwọn tó lè bá òun, tó lè gbèjà òun, tó dẹ̀ lè bá òun ṣiṣẹ́ òun ní bó ti tọ́ àti bó ṣe yẹ pé wọ́n wà níbẹ̀. Pé so wọ́n ní kò tí ẹ̀ jà pátá pé òun fẹ́ bọ́ síta. Wọ́n ní bẹ̀tà ìwọ̀nba àwọn tó wà, wọ́n ní kí ẹ wá wo bó ṣe lé wọn ẹsẹ̀ wọn ní bàdẹ̀. Wọ́n ní kíákíá náà sá wọnú mọ́tò wọn tó drive off. Ní nǹkan tí Ashley tó wá ṣe ní church Naomi ni aṣẹ̀gbọ́n sì yẹn. Aṣẹ̀gbọ́n. Wọ́n ní ṣe ló ń lè pé ẹsẹ̀ ò bá le. Wọ́n ti ẹ̀ ní ìṣẹ́rí ìtọ́ ti ẹ̀ ti ṣe. Wọ́n ní ṣe ni bẹ́tà àwa ọmọjọ́ yẹn bí léèrè. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni Ashley burúkú yẹn. Lélè tó mọ̀ pé Naomi ò sí lára ìgbésẹ̀ Naomi ti padà sákúrẹ́. Wọ́n ní ṣe ló kàn wọnú ààfin kábíyèsí. Wọ́n ní ibi tí kábíyèsí ti ẹ̀ ti ń relax tó ṣe kíni. Ó múra bí i ti aṣẹ́wó, àwọn aláṣẹ́wó, ó fẹ́ lọ gbéṣẹ́. Wọ́n ní bó kàn ṣe dé bó ti múra kẹ̀, ó ti kúnlẹ̀ fún kábíyèsí. Kábíyèsí à, kí ló dé? It's unusual. Kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ní kẹ́dẹ̀ máa rí bẹ́ẹ̀ yẹn Ashley o. Number one náà wọ́n ní ṣe ló wá fẹ́ study sí kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní compound layout. Pé kí ló dé? Bọ́tà. Wọ́n ní ṣe ló ṣe pé kí ni kíní kan.
ó lóun ti mọ̀ pé ó máa lé òun tó wá pé Ashley tó wá pé Naomi ni bó ṣe máa fi á ti fa Naomi mọ́ra á ti ṣe gbogbo ẹ̀. Ó Tadé ní Adémákin wá òun ti tó gbàbúrò nǹkan tóun fi wá nìyẹn because torí ló ṣe wọ aró aṣọ bẹ́ẹ̀ pé kó wá fi ṣẹ̀dúùsì kábíyèsí yẹn wọ́n tiẹ̀ ti ṣe tipẹ́tipẹ́ láyé àti lọ́run pé kì í ṣe irú ẹ̀. Bọ́tà wọ́n ní bí kábíyèsí ṣe lé síta ni wọ́n ní pé òun ti mọ̀ pé kábíyèsí máa lé òun pé òun kọ̀ọ̀kan dídì sọ pé kóun wá òun mọ̀ pé kábíyèsí máa lé òun òun mọ̀ pé kábíyèsí máa ṣe kínní kábíyèsí ní kì í ṣe irú ẹ̀ kó bọ́tà. Wọ́n ní bí anything bẹ́ẹ̀ yẹn ló ń ṣe wọ́n ní kábíyèsí ti rí pé ọgbọ́n àrékérekè ó wà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní gbogbo ògùn tó ń ṣe ń sìn pé kò dẹ̀ mú kábíyèsí. Ìtàn ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kábíyèsí ti lọ wẹ̀ dànù níbi tó ti lọ ṣe prayer. Kábíyèsí ti di èèyàn tuntun ó ti dẹ̀dá tuntun látìgbà tí tó ti dé. Ẹ tí gbogbo ìtàn kan ṣe wọ́n ti paralyze sí Ọlọ́run ti paralyze gbogbo agbára wọn. Wọ́n kàn ń ṣe rádaràda wọ́n ń ṣe bálabàla wọn ò rọ́wọ́ mú gbogbo ògùn wọn ti bàjẹ́. Wọ́n ní Naomi ti ba gbogbo ògùn wọn jẹ́ pé Naomi ti ṣe abájọ náà ṣé àmọ́ pé bọ́n ṣe nǹkan gbogbo wọn tí àṣírí wọn ti tú owó bọ́n ṣe sọ pé kí Naomi má wá owú jíjẹ wà nù ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì bọ́n ṣe manipulate kábíyèsí Naomi ò ní jẹ́ kán ṣe irú ẹ̀ mọ́ torí gbogbo agbára bí Naomi bá ṣe wà nù ààfin yẹn níṣe ni iná ń jó wọn bọ́n ṣe rí Naomi láàfin iná gbogbo ara wọn ń bu iná jáde gbogbo ògùn wọn bàjẹ́ gbogbo àjò tó ń ṣe sínú ilé inú yàrá ìtàn rì mọ́lẹ̀ ní compound yẹn tí Naomi bá ti dé báyìí gbogbo ẹ̀ ń bàjẹ́ ni torí ẹ̀ wọn ò lè kò ṣeé sọ fún wọn pé Naomi ń ba ògùn wọn jẹ́. Kì í ṣe pé owú jíjẹ nìkan owú jíjẹ náà wà nù ó pọ̀ ṣùgbọ́n ìtàn fi ń ṣagbára gbogbo nǹkan tó fi ń ṣagbára ṣé mo pé ìmọ́lẹ̀ ni Naomi ibikíbi tó bá ti wà báyìí nǹkan ògùn máa ń bàjẹ́ so tó bá ti wá ìmọ́lẹ̀ máa tàn gbogbo agbára òkùnkùn máa wà scattered gbogbo wọn ti sá lọ wọ́n máa sá lọ wọn ò ní ṣe kí torí ẹ̀ náà ṣe ń bínú lójoojúmọ́ nínú wọn ń ru lójoojúmọ́ gbogbo tán kò sí bọ́n ti ẹ̀ sọ pé wọ́n fẹ́ lọ try agbára yìí wọ́n débẹ̀ agbára yẹn ti bàjẹ́ wọn ò lè rí ṣe mọ́ wọn ò lè ra agbára yẹn lò pé ọmọ yìí tún tẹ̀ wà láàfin tó ń ba gbogbo nǹkan jẹ́ fún àti ẹ̀fẹ́ rí kábíyèsí a gbọ́dọ̀ jẹ́ kó máa lọ gbogbo nǹkan tó ń ṣe nìyẹn. Ó yẹ kí kábíyèsí náà ti get pé agbára tí Naomi gbé wá sáàfin kì í ṣe agbára kékeré. Naomi náà mọ̀ even àwọn alálẹ̀ gan mọ̀ kò sí ni wọ́n mọ̀ pé agbára ju agbára lọ Ọlọ́run ju Ọlọ́run lọ Ọlọ́run ju Ọlọ́run lọ Ọlọ́run wà Ọlọ́run míì wà àwọn gods of gods Ọlọ́run wa ni God of gods bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run olúwa àwọn olúwa bẹ́ẹ̀ ni òun ni agbára tí Naomi tó fi ń ṣagbára kì í ṣe kékeré o ẹ̀yin èèyàn mi kí ni a wà ti ṣe é sí Naomi kàn ń ṣe bíi pé bóyá lóòótọ́ o gbogbo ìyà tó fi ń jẹ ọmọ yẹn kì í ṣe kékeré àìnífọ̀kànbalẹ̀ àìnírẹ́sọ̀rọ̀ tó bá rìn síbí wọ́n á hate tó bá rìn sọ́hùn wọ́n á hate wọ́n kàn fún ní oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi orúkọ wọ́n lóun husband snatcher báwo ló ṣe fẹ́ jẹ́ husband snatcher àwọn tó fi ọkọ wọn lẹ̀ tán wá snatch ọkọ náà. The phone is full of garbage. If you don't clean up your phone, it will be unusable. Download the free cleaning software quickly to make. Don't break your phone because of Ubong. What is it? What has it done again? Yeah? Who was? Yeah?